Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́. Mo kí onílé, mo kí òlojò, mo kí ẹni tó gbọ́ Yorùbá, mo kí ẹni tí kìí ṣe lédè Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún létí tó gbọ́ èdè Yorùbá. Lágbára Ọlọ́run kò ní mẹ́rí fún gbogbo wa o. Yóò dọ́gba fún wa, yóò yááyì fún wa, yóò dùn fún wa láàárọ̀, yóò dára fún wa lọ́sàn-án, yóò wá dùn joyin lọ lọ́jọ́ alẹ́ fún gbogbo wa. Ayé wo ò ní kan, ìṣẹ̀mí ayé wo ò ní korò, àní dọ́gba bákan náà bí ìrẹsì, torí pé táyé èèyàn bá dọ́gba bákan náà bí ìrẹsì kìí ṣe ohun tó dáa. Gbogbo ẹgbẹ́ èèyàn ń kọ́lé, òòrílé kọ́, gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ralẹ̀, òòrílé rà, ẹgbẹ́ rẹ̀ ń rèlú òyìnbó, òòríbì kankan lọ, ojú kan náà lọ wà. Kìí ṣe ohun tó dáa. Ọlọ́run jẹ́ káyé wo nítumọ̀ síra wa. Ẹni ayé rẹ̀ bá nítumọ̀ sí rẹ̀, bọ́ bá náwó sápá ọ̀tún, ọwọ́ rẹ̀ ó tó ohun tí ń fẹ́. Bọ́ náwó sápá òsì, ọwọ́ rẹ̀ ó tó ohun tí ń fẹ́. Tó bá wọṣọ, aṣọ ó dúró lọ́rùn rẹ̀. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Bọ̀dá akọ̀wé, àǹtí ìdílẹ̀kẹ̀, gbogbo màjèsí ilé, gbogbo yín mo kí o. Orúkọ èmi ọmọ yín tí mo ń dorí afẹ́fẹ́ rú ni Lukman ọmọ Àyándàre, àbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nà jáwé. Ó sì kí ẹ̀yin abiyamọ tí ẹ̀ ń fi òótọ́ ọ̀nà wàgbò. Mo kí gbogbo ẹ̀yin eléwé abíwẹ́rẹ́ o. Ẹ̀yin tẹ̀ ń já ewé tútù tẹ́ ẹ̀ fi ń rẹ mọ. Gbogbo yín ni mo kí. Tọ́ adára fún wa kò ní dàálẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Kẹ fẹ̀yìn rọ kùkùté. Kí ni à ń wí eléyìí sì kí ni ń wí o? Àrùn tí ń ja ọmọ aráyé lógun òun la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Ó ti yé ẹ̀yin tẹ́lẹ̀, ọ̀jọ̀gbọ́n ni ẹni tí ò tí ì yẹ jẹ́ wọ́n kọ́gbọ́n ń bẹ̀. Ṣùgbọ́n ìwọ tó ń sọ pé mo gbọ́n tán mo mọ̀ tán tí pa wọ́n ló tó fẹ̀ tó ọ̀bá tó gbà yìí sí kó fi kọ́gbọ́n ó sì wúlò fún ọ nínú ìrìn àjò rẹ. Ìyá ọkọ. Ìyá ọkọ òun la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí. Òun bèrè pé tí ẹta ní jẹ́ ìyá ọkọ. Ẹni tọ́mọ rẹ fẹ́ ìyá tó bí òun ní jẹ́ ìyá ọkọ. Ọkọ ọmọ rẹ ó ti yí ọ báyìí. Ọkọ ọmọ rẹ ìyá rẹ ìwọ ìyá ọkọ òun náà là ń bá wí. Ìyá ọ̀fẹ́ dáhùn torí pé àwọn ìyàwó ọmọ rẹ wà ń jòkó. Ó ní wọn ó gbé fóònù sóhun wọn bá jó wọn ajé ọgbọ ẹjẹ ìyá ọgbọ. Ìyá ẹ nídìí ẹ nínú ayé yín ẹ nídìí ẹ kẹ́ lè sinmi ìwà abú. Kẹ́ lè sinmi ìwà abú. Ẹ̀yin la fẹ́ bá wí. Ó ti káyàlà torí pé ètò yẹn bá wọn lójijì pé èwo lọmọ ìyá lọ gbé wá léyìí. Wàláì kò gbégbé kúgbé wá kẹ́ lè ṣéǹjì wá yín ni.
ìwà dáadáa tẹ̀ ń wù kẹ́ ẹ lè máa lékún nínú ìwà gidi òun la fẹ́ sọ. ìwà ọbú ọwọ́ ìyá wa náà inú ń bí ìyá ìyá ọkọ èpè ìyá abú ẹ̀yin là ń bá wí ẹ jòkó ọ̀rọ̀ yẹn ń bá yín wí. gbogbo bí àwọn ìyá ọkọ yín wà ẹ sẹ́ndì ẹ̀ sí wọn wọ́n lè sinmi ìwà abú. ètò náà yóò máa jáde wá ní rẹbutu báyìí nísìnyí ẹ sinmi ariwo ká máa bọ́rọ̀ bọ̀. ọ̀pọ̀lọpọ̀ ilé ní ń tòrò ọ̀pọ̀lọpọ̀ ilé ní ń dùn bí oyin ọ̀pọ̀lọpọ̀ ilé ló sì kan tọkàn bóbóbóbóbó bí omi dápa. àwọn ìyá kan bẹ wọ́n burú wọ́n jésù lọ torí ẹ̀ là á máa sọ pé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ lọ́kọ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ fẹ́ láya ta nìyá rẹ̀ ta nìyá rẹ̀ òun tó ń wọra rẹ̀ ni òun kọ́ ọmọ ìyá rẹ̀ eré ìmọ̀ ìyá rẹ̀. àwọn ìyá kan bẹ tó jẹ́ pé wọ́n máa léyàwó ọmọ wọn lọ ni wọ́n yẹ fẹ́ rí ìyàwó ọmọ wọn sẹ́ wọ́n máa lé lọ ni. ìyá ìwà lè bí ọkùnrin mẹ́rin o kó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ mẹ́rin yìí yóò máa léyàwó rẹ̀ lọ ó nídìí ó nídìí. torí ẹ̀ là máa sọ fún yín pé tẹ́ bá rí ilé aláàfáà àbílẹ̀ àwọn èyíkéyìí ọ̀jọ̀gbọ́n pé ẹ lọ́ọ́ ṣèbéèrè àbí lọ́dọ̀ wòlíì yín àbí pásítọ̀ yín kúnlẹ̀ ń gbàdúrà fún ọ ó ti dára bẹ́ẹ̀ ni ẹ máa lọ fẹ́ra yín kò tán síbẹ̀ o kò tán síbẹ̀ o. tí àárẹ̀ bá múyàn tí àbá lọ síbítù tí à ń lóògùn sí tó lọ tó tún dijọ́ kejì tó tún bẹ̀rẹ̀ tó tún dijọ́ kẹta tó tún bẹ̀rẹ̀ tí àbá lọ rí dókítà dókítà ò ní kẹ́nìyàn lọ sí àwọn tẹ́sítì kan àbí kó ní wọ́n lọ sí àyẹ̀wò ẹ̀jẹ̀ kí ni ń ṣẹlẹ̀ wọ́n sọ pé kó lọ sí nǹkan kan wá. ó lè jẹ́ màléríà kan ní í ṣe kó jẹ́ pé ọ̀tọ̀ ni wọ́n ti ń ṣe. bẹ́ẹ̀ náà nìrìn àjò ayé ẹ̀dá o bẹ́ẹ̀ nìrìn àjò ayé ẹ̀dá. tó bá béèrè sí ọkọ tó fẹ́ tó gbàdúrà sí tí wọ́n lọ́ da tó béèrè sí aya tó fẹ́ tí wọ́n níyàwó rẹ̀ wà òkè ǹjẹ́ ìyá rẹ̀ wà right. ọ̀rọ̀ tí mo wí yóò yé yín. àló béèrè sọ́kọ tó fẹ́ wọ́n ní ọkọ yìí ìfọ̀kànbalẹ̀ wà mẹ́ fún nǹkan kan wà mẹ́ fún ọkọ yìí wà òkè ńgbà ọkọ yìí wà òkè ìyá tó bí sọ wà right. ṣé ìyá yìí pé sí òdìkú ó kú ilé tó fẹ́ lọ. àwọn ìyá kan mẹ́tọ́ jẹ́ pé pásíwọ́ọ̀dù ayé ọmọ wọn àwọn ni wọ́n mú lọ́wọ́. ẹ̀yin ìyá tọmọ yín fẹ́ ṣe ìyàwó tí ń gbé yín nínú tẹ́ máa pé ọ gbọ́dọ̀ fẹ́ ẹni ìyá dáadáa ni orí ni lóde yọ ṣàyẹ́sí ẹni kódà àbọ̀wà nù ká rẹ̀ yóò fi ká àgbé ni ìyẹn là ń bá ọ sọ ìyẹn ká ń bá yín sọ. níjọ́ ìyàwó kódà níjọ́ ìnáwó ìyàwó wọn a máa ṣe márèèjì fún yàrá wọn máa ń tọ́jú obìnrin lé wọn. àwọn ìyá abúkà ń bẹ tó jẹ́ pé ogun tí wọ́n fi ń ja ìyàwó ọmọ wọn lábẹ́nú láwọn ìyá ọkọ ọbú kì í ṣe kékeré. àní pásíwọ́ọ̀dù tó di ayé ọmọ wọn ọwọ́ wọn ló wà. báwo ló sì wá fẹ́ mọ̀.
pásíwáàdì ayé ọmọ wọn tọ́jọ́kùnrin ọwọ́ wọn ló wà. Gbogbo ìyàwó tọmọ rẹ̀ bá fẹ́ yóò máa lè lọ ni. sórí èyí tí ọba rí lé èyí tí wọn ọba rí lé yóò bá sọ ọ́ dàjẹ́ yóò lájẹ ni. tí ọba da gbogbo ẹ̀rú tí ò rí ṣe tó yí gbogbo ẹ̀pọ̀ tí ò rí ṣe, ìwọ ọmọ tó wá fẹ́ ọkọ yìí ó múra dáadáa. ìyá rẹ̀ nǹkan mọ lọ́wọ́ ó pè ìyá rẹ̀ ó dúró fún ọ gírígírí, torí pé ìwọ lọ fẹ́ jẹ́ bíi màlẹ́kà tí ó yọ ọmọ yìí kúrò nínú ìgbèkùn. wọ́n ní àjẹ́ ni èsì ẹni tọ́mọ mi lè fẹ́, ìwọ lọ da sẹ́rú mọ́mọ́ mi lọ́wọ́. tó bá so ohun gbogbo tí ọba rí tí ò rí yíyà yóò lọ kọlu bí sí ọmọ yìí, ó lè ní kó máa jẹ gbèsè tàbí káburú ó máa ṣẹlẹ̀ sí. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ bẹ́ẹ̀ etí wọn tún wá di, kò ní gbọ́ ohun tí gbogbo èèyàn bá ń wí, ohun tí ìyá rẹ̀ bá ń wí ni wọ́n máa sọ. àní mọ́mì mi ni ohun tí mọ́mì bá ṣe. kódà ń bi orí ọkọ mi dàrú dé ọ̀dọ̀ ìyá rẹ̀ ni ó ti máa lọ jẹun. ìyá rẹ̀ ó pè kọ́ máa mówó ọbẹ̀ wá wọ́n máa ṣe bẹ̀ fún un. yóò yọ adùn oúnjẹ ìyàwó rẹ̀ lẹ́nu rẹ̀. alọ́ sọ fún ọ pé ọ̀sáyé nígbà àwọn ìta ń bà fún ọ rí èrí rẹ̀ yẹn ó pè wá nísìn. àwọn ìyá ọkọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ nú ayé. káyí pé bí àwa eléèyàn dúdú bá a ṣe ń ṣàdúrà tó láyé ni kò yẹ kí ṣòro kankan wà nílẹ̀ mọ́. àmọ́ iye orí òkè tó ti lọ, àmọ́ iye prayer point tí wọ́n ti fún ọ, ìwọ ló kó rẹ sí wàhálà o. bíríkìlà tó fẹ́ bọ ọkọ́lé tá à ń pè ní mansion tó fẹ́ bọ ọkọ́lé ó ti sọ fún iye búlọ́ọ̀kù tó lò láti lẹ̀, ìwọ ló ní kò míì kí wọ́n lo méjì péré. àgbàrá òjò wá sí tán ya wọlé wọ́n sọ pé òjò yìí ń tó ṣe yìí ọ̀dà òwe ni mo fi pa o. ibi wọ́n sọ fún ọ láàárọ̀ ọjọ́ òun lọ gbọ́ràn. èèyàn lè délé aládùúgbò ogún, èèyàn lè yálé adáhùn ṣe ọ̀nà ọgbọ̀n kí wọ́n máa sọ pé ọkọ tó fẹ́ yìí ó wà òkè. àlẹ́ mi ń béèrè lọ́wọ́ rẹ pé ǹjẹ́ ìyá ọkọ rẹ wà alright? tí ìyá ọkọ rẹ ò bá wà alright tí ò fọwọ́ sí òbí o ṣe fẹ́ ọkọ rẹ bẹ́ẹ̀ náà lẹ́sìn fúnra yín lẹ tàbí kẹ́ ẹ má gbádùn ọ̀rá yín. àwọn ìyá abú kan bẹ tó jẹ́ pé bọ́mọ rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ilé kíkọ́ lọ́la yóò gbà sí lẹ́nu ìyá rẹ̀ ni. yóò ní kọ́ lọ́ọ́ gbalé fún ìyàwó rẹ̀ ń ta, kò ní jẹ́ kí nǹkan dáadáa kọ́ máa ṣẹ̀ sí ọ̀dọ̀ ìyàwó. kí ni ijó rí bẹ́ẹ̀? àwọn ìyá tó bá jẹ́ pé òjìji fìrí ni wọ́n sẹ́nu sí nígbà kẹwì àwọn òjìji fìrí àwọn àgbàlagbà tí tábà fọmọ láì lómi kíbi ọ̀tá ọ̀fọ̀ àwọn ni. ìgbẹ́nu ìyá tó dẹ̀jẹ̀ lé ní lórí tí ó sì máa dààmú ayé ọmọ rẹ̀ torí ẹ̀ là máa fi sọ pé ìwé lẹ́ka ẹ sì ka ìpò ẹ̀yìn rẹ̀ ẹ tún á kanú rẹ̀. ìwé ọ̀wọ́n ẹgbẹ́ ni wọ́n bá ká ẹni wọ́n bá kàwé rí rẹ̀ máa pé ni kí lọ́wọ́ adé tẹ́ fi gọ̀. kí gbogbo àwọn nǹkan yìí ó tó ṣẹlẹ̀ láti ṣe general check up láàárọ̀ ọjọ́. torí àwọn tí ọ̀gbọ́n Gẹ̀ẹ́sì àwọn aráàlú Faransé àyẹ̀wò gbogbogbò bẹ́lẹ̀ òyìnbó náà ti ṣàyẹ̀wò gbogbogbò bẹ́ẹ̀ náà ló wà nínú ìrìn àjò ayé ẹ̀dá. ọkọ tí mo fẹ́ yìí wọ́n ló dá, ìyá ọkọ mi wọ́n ló dá, àwọn ẹbí ọkọ mi wọ́n ló dá, ìdílé ibi tó ń lọ gangan kọ́ ìdílé yìí ogun wo ni máa jà wọ́n bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ mọ̀. kí ni èèwọ̀ ìdílé yìí? ṣé bọ́mọ ológo bẹ́ẹ̀ bá dìde wọ́n á máa kú ni àbí bọ́mọ ológo bẹ́ẹ̀ bá dìde wọ́n á máa yá wèrè? ọgbọ́dọ̀ mọ̀ ọ́. àbí inú ìdílé wọn á máa fara wọn sẹ́yìn pé fàgíga fúnra wọn ọgbọ́dọ̀ mọ̀ ọ́. òun ló da ọ̀pọ̀lọpọ̀ lérú lọ́pọ̀lọpọ̀ obìnrin mo fi jẹ́ wọ́n jẹun ọmọdùnú. torí ẹ̀ ni ìyá ń dágbé fi pọ̀, torí ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti rí ṣe ni wọ́n fi sọ ọ́ dẹni ilẹ̀ àìsàn lọ́run. bó ṣe rí ni mo wí fún yín o, ẹ̀yin onílàákàyè yìí náà ẹ máa tẹ̀lé mi.
àwọn ìyá ọkọ yìí ọ̀pọ̀ nú ayé o àwọn òmíì ń bẹ wọ́n fẹ̀jẹ̀ sínú wọ́n ń tutọ́ funfun jáde wọ́n máa dẹ ìyàwó ọmọ wọn kó bí ọmọ ẹyọ kan dondo tàbí ọmọ méjì wọ́n sì lè dànù síta òmíì ń bẹ wọn ò ní bá jìjà ojú wọn ò sì ní bá jìjà ohùn wọn sì máa bá jìjà ẹ̀mí tó jẹ́ pé wọ́n lè gbé òun àtọkọ rẹ̀ fún 20 ọdún tí wọn ò sì ní mọ bí ogún tí wọ́n jẹ́ pé òkè ni wọ́n ń wò wọ́n ewúlẹ̀ ọgbọ́dọ̀ ní wòlíì tiẹ̀ yàtọ̀ sáwọn wòlíì tí finira jíìpù tó jẹ́ pé òrèkóòrè wọ́n máa fún ọ ní ìtọ́nisọ́nà àṣírí òtù àwọn ìyá kọ́bú tó bá gbúrò yí pé ìyàwó rẹ̀ lè rí òkè ọlọ́ọ̀ ṣàdúrà fún ọ mo tí ó fojú ìyàwó yìí rí a ní ìyàwó rẹ̀ tó bá gbómi àdúrà wá má lò ó tó bá gbé òróró àdúrà wá má lò ó ìyá ti rí pé ọbẹ̀ tó fẹ́ bà wọ́n dì yóò wá sọ ìyàwó rẹ̀ dọ̀tá gbogbo àwọn ibi tí ìyàwó rẹ̀ ti níyì yóò wá sọ gbogbo wọn dọ̀tá á sì kílẹ̀ níyà yọ ọkọ̀ fèsì wọ́tọ̀ ọjọ́ gàálé ṣe yóò gba iṣẹ́ yìí lọ́wọ́ rẹ̀ tàbí kọ́ dẹ gbèsè sí ọ gbogbo ohun tí wọn náà máa fi rí tó fi máa yí pé ìyàwó rẹ̀ sí ìyàwó gidi bí ikọ̀ máa lálàkàlà tí wọ́n máa ríran burúkú sí ọ pé ìyàwó rẹ̀ ní í sí ọ kò sì rí bẹ́ẹ̀ ìyá tiẹ̀ gangan tó jẹ́ ìyá ọkọ òun ni bìlísì ẹ̀yin ìyá ọkọ tẹ mú ìyàwó ọmọ yín gẹ́gẹ́ bí ọmọ yín ẹ jèrè àwòye lọ́lọ́run ó wo gbogbo ọmọ yín ẹ̀yin ìyá tẹ kù díẹ̀ káàtó tẹ jẹ́ àwọn ìyàwó ọmọ yín ó nísìmí ẹ̀yin náà ò ní nísìmí a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí ọjọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gbogbo àwọn fídíò tẹ́rí tí mò ń rìlíìsì jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàwòrán mi wà bẹ́ẹ̀ ó ti pẹ́ o kì í sọ̀rọ̀ ọdún 6 sẹ́yìn o tí mo ti ṣe o láyé ìgbà tí mo fi ń gbé Bàrígà o Ìkòròdú ni mò ń gbé nísìnyí o láti bí ọdún 3 sẹ́yìn o gbogbo àwọn àtúnṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà mẹ́pẹ́ owó kan 2000 àbí 1000 ayé ìgbà yẹn nìyẹn o ẹ dákun àwọn èèyàn kan ń jí fídíò mi gan wọ́n ń jí lò orúkọ ẹni àkọ́kọ́ níyé má máa dá akọ wọn ó dìgbà wọn bá sìn lẹ́yìn mi èmi ní ò sìn lẹ́yìn wọn ọkùnrin kan jẹ́ Àmínú Fàtáì tẹ́ bá ti ráwọn fídíò mi mẹ́tẹ̀ ti gbọ́ ohùn mi ẹ ṣọ́ra sí fún o arákùnrin kan náà lo fídíò kan tí mo ṣe tí mo pè ní rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ oúnjẹ agbẹ́sìgá àgbáyé tọ́pìkì tí máa kọ sí ni pé má rò pé o lè dọlọ́mọ láyé èmi tí mo ṣe é rèé o part 6 ni mo ń lọ mo ti ṣe eléyẹn ní part 1 part 2 mo ti ṣe dé part 3 ẹ gbọ́ mi yé yóò dáa fún yín tọ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ WhatsApp group ni àyè wà fún yín gbogbo WhatsApp group wa jẹ́ 22 ẹyọ kọ̀ọ̀kan lọ́nà 22 kẹ́mọ̀ pé àgbáyé kan ní lọ́tọ̀ àwọn WhatsApp group yìí ó pín sọ́nà mẹ́ta a ní life spiritual solution 10 nìyẹn olómi tútù ọba ìràwọ̀ 11 nìyẹn ṣe kó di 21 ọ̀kan wà mẹ́ta ń pè ní home spiritual solution secret group lòun àǹfààní tí ń bẹ ń bí òun kò sí ń bí gbogbo yòókù àǹfààní wo ni ń bẹ ń bí òun jẹ́ private ẹ lè béèrè aláyín níbẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gba kọ́bọ̀ láti ṣàlàyé ohun tẹ́ sì fún yín lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ta bá fi kalẹ̀ bóyá àlàyé ṣíṣe rè yé à ń sọ fún yín èyí ti ṣe ṣùgbọ́n owó lẹ́ẹ̀ fi wọ́n bẹ̀ ó 5000 ní kì í ṣọ̀fẹ́ ṣe ráwọn yòókù tá a ti kọ́kọ́ sọ yẹn ọ̀fẹ́ ni ẹ lè béèrè kankan mẹ́ lẹ́yìn kankan wà mẹ́ ẹ ti rí yàtọ̀ ọbẹ̀ báyìí ẹ wá fẹ́ tọ́jú ara yín níra ìlànà pé ká lo ewé àtegbò ẹ̀kan sí wa èyí tá a bá mọ̀ á sọ pàgbára ewé ká èyí tó bá jẹ́ pé lánàá eléyìí wá sọ fún yín pé ọwọ́ eléyìí mú leléyìí ẹ lọ́ọ́ fi jẹ́ ẹ gbọ́ mi tọ́ tẹ bá jára òkè òkun àbábá yín ṣiṣẹ́ ẹ̀yin lẹ́sàn owó tí DHL ló fi gbé o tàbí kẹrán yẹn kó àbá yín gbàṣẹ́ yín torí a máa là yíra wa o
ìyẹn náà bẹ́ẹ̀ ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ nínú pa ìrìn àjò ọlọ́run ló mọ ìrìn àjò ẹ̀dá òye ló fi hàn àwọn ọ̀jọ̀gbọ́n nínú òye tó fi hàn wáyé òun náà láti dá yín lóhùn ẹ̀yin náà sì mọ̀ pé àgbìyànjú ọ̀sẹ̀dá tí gbìyànjú nǹkan tán ọlọ́run lọ́ba aláṣeyọrí ọlọ́run kọ́ máa fáà náà ní àṣeyọrí ni. ǹjẹ́ gbọ́ báyìí tọ́ adára fún wa ayé wa kò ní yé ẹ lẹ̀ yóò fún yín ní nọ́mbà mẹ́fà ìfà orílẹ̀-èdè nàìjíríà méjì orílẹ̀-èdè kútọnu méjì orílẹ̀-èdè Côte d'Ivoire tí sàbíjàn méjì ọyẹ tẹ̀lé mi ká lọ +2348032983298 ẹ máa tún gbọ́ +2348032983298 àkọ́kọ́ nù ẹlẹ́lẹ́kejì +2348089038658 +2348089038658 torílẹ̀-èdè nàìjíríà dúró bẹ́ẹ̀ ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ àdínkù ni tó okùn torílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 ìkíní nìyẹn ẹlẹ́lẹ́kejì +22954651929 +22954651929 ìkejì náà dúró bẹ́ẹ̀ okùn torílẹ̀-èdè Côte d'Ivoire tí í ṣe Abidjan. Gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń tẹ̀lé wa kó tó di pé ń sọ ti orílẹ̀-èdè Abidjan tẹ́nìkan bá péré ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ kọ́kọ́ rí i pé ẹ mọ orúkọ rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ṣẹ́ẹ̀kì àwọn nọ́mbà yìí tẹ́ ẹ bá ti gbọ́ Lukman Ayédáre tẹ́ ẹ sì gbọ́ èyíkéyìí gbogbo nọ́mbà tí ń kà kalẹ̀ yìí ń bẹ kẹ́tì mọ̀ pé kì í ṣe mí o ọyọ máa gbọ́ nọ́mbà ti Côte d'Ivoire o +225 05 06 13 4943 ètò gbọ́lẹ̀ kẹsì +225 05 06 13 4943 ẹgbàá nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +225 05 84 81 1131 ètò gbọ́lẹ̀ kẹsì +225 05 84 81 1131 yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ á dára fún wa kò ní dá alẹ mọ́ wa lọ́wọ́ níta bá fẹ́ òun lọ́wọ́ ó sì fún wa ẹ dákun gbogbo àwọn fídíò wa yìí ẹ má dé mọ́lé ẹ máa pín ẹ máa pín ẹ máa pín káwọn èèyàn jàǹfààní rẹ̀ ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o. ọdún mẹ́ta pé ó yí lọ ọdún mẹ́rin kù dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí oyún ga sí ọmọ ò wáyé. Ayé wọnú òkùnkùn bìrìbìrì ohun gbogbo dókùnkùn bìrìbìrì kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe?